Africa Content TV. Aki bàbá wa ẹ̀dẹ́kùn ẹjẹ́ wà ní farabalẹ̀ iye ní ẹ̀yẹ lé rírọ̀ ní ràdábà aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ là ọba àtòkèrè ọwọ́ là ọba àtòkèrè ọwọ́ là ọba àtòkèrè iye ní ẹ̀yẹ lé ọba kalẹ̀ rírọ̀ ní ràdábà àrọ̀bà lọ́rùn aṣọ lékeleke kì í dọ̀tí ọwọ́ là ọba kéré. Ọlọ́run gbọ́ bàgà pẹ̀lú àwọn tó ga. Ọlọ́run gbọ́ bàgà pẹ̀lú àwọn tó ga. Márọ̀bà ní ilẹ̀ máwọn tó ilẹ̀. Wàrà fàdà òmà kánà àdé. Ẹ pariwo lẹ́kọ̀ọ́ ní kábíyèsí o. Kábíyèsí o. Bàlá ìtọ́ ọ̀bá wí á lè ọkọ̀ ológun mọ̀ṣọ́. Kábíyèsí o. Ẹ tún pariwo ní kábíyèsí o. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. First ministry. Bàbá wa kábíyèsí. Aláyélúwà. Ọba tí gbàdọ̀bálẹ̀ ọba. Kábíyèsí. Ọba ńlá tí fún fọba jẹ. Ọ̀gbọ́n. Ọba tí ka ọba ẹgbẹ́ rẹ̀ láyà. Ọba tó ga láàrin àwọn ọba. Ọba tó ga láàrin àwọn ọba. La ilaha illallah. Ọ̀gá tó wọ́n. Irú ẹ̀ kó mú jáde wá. Ọba Afọlábí tí ó pé méje kò jọra wọn ọba àjọba lọ. Lọ́ba wà ìlú tó bá ní irú ẹ̀ kó mú jáde wá. Ọba Afọlábí tí ó pé méje kò jọra wọn ọba àjọba lọ. يا سميع لدعوتي أنت حولي وقوتي في ذهبي وعودتي يا إلهي وعودتي يا سميع لدعوتي أنت حولي
وقوتي بذهابي وعودتي باسمك الله أبتغي بك حفظا لقدوتي فهو توفيق مكذي من ظلام وخيرتي يا إلهي وعودتي يا سميع لدعوتي لي وقوتي ذهبي وعودتي إنه عالم جلا وهو ربي أزمتي زاده الله ربه في ذكاء وحكمته يا إلهي وعودتي يا سميع لدعوتي أنت حولي وقوتي في ذهبي وعودتي يدير لقلب وعده ليس على لرشوته تشهد الأرض أنه بخصال وعبرة يا إلهي وعودتي يا سميع لدعوتي أنت حولي وقوتي في ذهابي وعودتي يا رؤوف بعبده يا مليا برحمته سيدي المولى يعرف يرحم من كل قسوة يا إلهي وعودتي يا سميع لدعوتي أنت حولي وقوتي في ذهابي وعودتي الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ní àkọ́kọ́ lẹ́yìn ọlọ́run lórílẹ̀ lẹ́yìn ànábì ọlọ́run lórílẹ̀ àwọn ọba ayé ló kàn. bàbá wa Imam Habibullah ó máa ń rú ọ̀pọ̀ àwa mùsùlùmí lójú. Ọba ni identity. Ìlú tó bá jẹ́ pé olórí ẹlẹ́sìn la identity wọ́n ti di Iran tàbí kan di Afghanistan nìyẹn. Kò sílùú kan tó lórí ẹlẹ́sìn kan gbọ́dọ̀ dúró pé èmi la identity ìlú mi tó fi dé Saudi Arabia. Ọba Saudi ni identity Saudi. Allahu Akbar. Ọba Qatar ni identity Qatar. Ọba Oman ni identity Oman. Ọba Bahrain ni identity Bahrain. Ọba Kuwait ni identity Kuwait. Gbogbo ilẹ̀ Lárúbáwá nìyẹn o. Torí gbà tọ́lọ́hun tò nínú Al-Qur'an. Ọlọ́run ò sọ wípé òun gbé ayé lé àwọn olórí ẹlẹ́sìn lọ́wọ́ rárá. Ó ní sẹ́tọ́lọ́run rán àwọn olórí ẹlẹ́sìn wá ṣe láyé. Quran ní kó lọ umama alikali mọ́ọ̀lù. Kulillahumma malikal mulki tu'til mulka man tasha. Ní o ti ṣe wá sí. Mo ń ròyìn bàbá mi lọ́wọ́ ni. Ọlọ́run ní. Allahumma malikal mulki tu'til mulka man tasha. Ọlọ́run pera ẹ̀ ní ọba àwọn ọba. Kò pera ẹ̀ lọ́ba àwọn àfà. Kò pera ẹ̀ lọ́ba àwọn pásítọ̀. Iṣẹ́ rẹ̀ ni wọ́n ń jẹ́. Àmọ́ àwọn wo lòun gbé agbára fún lórílẹ̀? Tu'til mulka man tasha. Wá síta wá sí bí ilé ni. Tí ó bá sí pé ara èèyàn ti yí dáadáa ni, èèyàn ò ní yọjú.
Anakumullah. mo receive message àìmọye lọ́dọ̀ àwọn téèyàn ọmọ rí tó fi dàárọ̀ yìí. Ayyakumullah. nígbà wo ni Islam wá di ojú ogun báyìí ọlọ́mọ sánú. Qulillahumma malikal mulki tu'til mulka man tasha. tá a bá sọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ ó yẹ ká ẹ lọ ní tẹ̀sùbá ọpẹ́ lọ́dọ̀ kẹ́ ẹ ní lọ́tọ̀ Ọlọ́run fún yín lọ́ba tó tó ṣe.